kí ló máa ṣe. èmi Bobby J. Bobby J kí ló máa ṣe. Èmi bọ́ọ̀sì yẹ yálà yẹ bọ́ọ̀sì jọlá pé mi ò sí bẹ́ẹ̀ ẹgbẹ́ ẹja lajáńjọ. Ókè jẹ́ ká ṣe nǹkan tá a bá ṣe tán màmá ṣàlàyé fún ẹ. You're not talking. Ó lu èsì lọ́sẹ̀ tí wọ́n bá tọ́ ní dàkú sí yọ ọjà yìí. Àbíyá tí ń fojú rẹ̀ jẹlé, ó ní délé ròyìn, tó lórí rẹ̀ bù. Adesan films lóní káfí kan gbọ̀n lóní káfí kan gbọ̀n. Ẹ̀yin ò lè sáré àwa ò lè sáré àwọn kan sáré àṣàpàjùdé ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbìn ojú ò ṣe fìmẹ́ni tí fẹ́ ni tó lè bá ní láyé jẹ́ gbọ̀rọ̀ wáyé rẹ̀ o àṣírí o. Ká má jẹ̀bi tábàbí kọ̀rọ̀ wáyé tán a ó bẹ̀rì a ó mẹ́rẹ̀. Ẹ̀yin ò lè sáré àwa ò lè sáré àwọn kan sáré àṣàpàjùdé ìsáré ọ̀rọ̀ ó lẹ́gbìn ojú kò ṣe fìlẹ́ni tí fẹ́ ni tó lè bá ní láyé jẹ́ kọ̀rọ̀ wáyé rẹ̀ o àṣírí o. Ṣe ni ọkọ ń ṣe ní abẹ́ òrèbé àṣírí. Ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ ẹgẹ̀lẹ́ jàre ẹgẹ̀lẹ́ ẹ̀yin lè àárín ní ìhà yìí lọ́ọ́ dà fún yín. Bàtà ni wọ́n fẹ́ ra bàtà. Àbàtà ní aṣọ báàgì gbogbo ẹ̀. Àwọn gómìnà mi bàtà téèyàn bá wọ eléyìí tó bá dàlú lẹ̀ lẹ́ẹ̀kan náà gbogbo kọ́ọ̀sì ẹnu èèyàn yóò fọ́n dànù àníbàtà ọkùnrin. Kìtà bàtà ọkùnrin bọ́ ẹ lè fún wọn mi ó wà òkè fún wọn ẹ lè jọ rán aṣọ àǹkárá báàgì. tí èmi bá wá bínú tán tí mo bínú tán tí mo bá rà fún wọn ńkọ́. ẹ lè rà fún mi báwo lè máa rà fún mọ́mí lè rà fún àtàwọn ọmọ ńlé. ẹ wò ó rí pa àjọra wa èmi lè bí ìpálí ẹja yìí ìwọ náà lè bí ewé ọ̀lẹ̀ yìí. sórí táwọn méjèèjì bá jọ lè mọ́ra wa nísìnyí. kí ló dé. ẹ gbà mí o ṣàkí ṣe bí ọ̀rá egungun ṣe bí ẹran bí òde bá jẹ́ pọ̀lọ́ tí ó lẹ́yìn ṣé bí irú ẹ̀yìn jàtìjàtì bí ẹ̀yìn gẹ̀ẹ́tì náà ni màá sọ pé mo fẹ́ máa fẹ́ olúwa o. kí ni n sì ọ èmi náà ní kájọ mọ málẹ́gì ara wa ni ọ̀rẹ́ àwọn ọmọ ìgbà bí wọ́n ṣe dìsáyà ni tá a sì máa kó papọ̀ báyìí sọ wà pé tèmi àti ẹ náà bá jọ ń fi nǹkan sí nǹkan nìsín ìhun náà máa yọ bí ikú. kí ló ní kẹ́ gbọ́ wọ́ọ̀ṣọ̀ fún àmọ̀gá ìṣeré yà. Yẹmi kí ló ṣe ṣé wò mọ̀ pé custom always right ni kí ló dé tó ń wá àgbàlagbà. customer gbàyàdà àwọn ẹni. bẹ́ẹ̀ ni wọ́n dé ẹ káàsọ̀ mo fẹ́ ra bàtà ni o mo dẹ̀ fi bàtà àtàṣọ àti kọ́kọ́ wọn wọ́n dẹ̀ ń fẹ́ ọwọ́ tẹ̀fà lára mi. ṣé ọmọ tí ò tí mọkùnrin ọmọ tó wà fẹ́ jì lẹ sọ wípé fẹ́fẹ́. bọ́ọ̀mì èbó eléyìí ò tí mọkùnrin ọ̀dà ẹ bóde ẹ tilẹ̀kùn mọ́ wa méjèèjì kẹ́rẹ́ ká dalẹ̀ rú ẹ rí nǹkan tí ó ṣẹlẹ̀ ẹ tilẹ̀kùn mọ́ wa. ẹ gbádùn o ṣé fẹ́ jì lẹ fẹ́ máa tilẹ̀kùn mẹ́yìn àti ẹ̀ ṣé pé nǹkan ṣe yín ayé bá mi ṣe yín o. ọ̀dà ẹ dákun ṣé ẹ ní ẹyin.
kí ló ń fi yẹn ṣe ṣé bíbá ìjọbi tán ti ń tẹyin lójú yín. ẹ̀yin ẹ sáfù èmi ní ẹ̀yin kan kẹ́ẹ̀dé ká ti bọ̀ bẹ̀ wò tí ọba wọlé ń ó kú bá yẹn. jẹjẹjẹjẹ méjì lèmi ẹ má dùn létí. àṣẹgbọ́ ọmọ tó ti mọ̀ pé mo fẹ́ níyàn létí lẹ́sọ̀ pé kò ọ́ ti máa tọ̀ wò jẹ́wọ́. ọ̀tọ̀ wò máa pe ọlọ́pàá. ọ̀tọ̀ wò. ó yẹ jáde sanu ṣọ́ọ̀bù ẹ jáde sanu ṣọ́ọ̀bù máa ọlọ́pàá kó wa mú yín kí ló dé gan-an. ọlọ́pàá sọ́lọ́pàá ni. ẹ dẹ́kun jáde jọ. ọ̀bẹ sì ni ẹ̀ lè kọ́ ọlọ́pàá. ọ̀bẹ sì ni. alábù Yẹmí kí ló máa ń ṣe ẹ́ ná. mo ṣe kọ́kọ́ fún wọn. ó ṣe kankan kí ni ó lè jẹ́ pé gbà tí kọ́sítọ́mù wọlé ó farabalẹ̀ kó polówó ọjà tá à ń tà fún ibi bẹ́ẹ̀ mo jókòó tí mo ń kàwé mi tó dé dèrè kásẹ̀ mo dẹ̀ polówó fún mo ti ní àwọn àtọmọ wọn àti ìyàwó. mo gbẹ́nu sọ̀njà rẹ gbogbo èèyàn ló máa bá jà kiri. mo ṣe kọ́kọ́ fún wọn. máa gbá ẹnu ẹ fún ẹ tí mo bá ń sọ̀rọ̀ mo ní kó máa dákẹ́ ó yá lọ mú omi tútù wá fún mi. mo máa bá gbogbo èèyàn jà káàkiri. èmi á yọ sí ṣèlérí ó ṣàwá ti ju 3 hours lọ ìdíbẹ̀ màá débẹ̀ kọ́ sí sìn má ṣe ìwọ́n tí wọ́n ṣe tán sí máa kàn wọ́n ní ìmọ̀ máa change ní ìmọ̀ Sadiq Sadiq Sadiq. Hello. Nígbà tí ẹni bàtà yìí pé kí n pààrọ̀ rẹ̀ ni mo wá ní kí n lọ sí ọ̀dọ̀ ìyóò bàtà tó wà ní dókítà wa ní síkírìtì mo wá pé kí n lọ ná bàtà ní ọ̀dọ̀ rẹ̀ nígbà tí mo débẹ̀ ìyẹn tó wá dé pẹ́ gẹ́gẹ́ ni pé irọ́ ti ń parọ́ fúnrọ́ ni. What does that mean? yóò dà fún yín ọmọ rẹ̀ kan tí ọlọ́mọge tí ó wà lọ́dọ̀ rẹ̀ ó ní mò ń bá ṣàwàdà lọ́ba sọ wípé fájìnì lòun o wípé ọkùnrin kankan ò tí ì gorí òun rí kọ́dà tí ń bá mẹ́yìn wá kí wọ́n ti bọ̀ báyìí kò lè wọ́ bẹ̀ mọ́ ìwọ yìí. ọmọ ìyá oníbàtà. ọmọ ìyá oníbàtà ní síríkìtì wa tí ó wà ní jọ́kísàn. junction tá a máa ń gbà jáde tó jẹ́. tá a máa ń gbà jáde o. òkè ọmọ yẹn wá jẹ́ bíi aláwàdà tiẹ̀ tọ́jọ́. bẹ́ẹ̀ ni a máa ń ṣàwàdà pọ̀. iṣẹ́ ò ká ẹ lára. lórí tí iṣẹ́ bá ká ẹ lára ní òfin ní òní fi díútì ẹ̀ sílẹ̀ kó lọ máa bá ọmọ ìyá oníbàtà ṣe sọ nonsense ẹ̀ sọ̀rọ̀ virgin lèmi báyìí kí ló kàn ẹ́ at your age kí ló kàn ẹ́ pẹ̀lú ọmọ tó jẹ́ virgin. you are a fool now. no problems. aminule. yes. ọmọ ẹ̀dá kìkì oró nínú kárí kankan yín tóbìnrin kò bá ti máa tàyàn pa ni inú ayé jíjọrun lọ. má ní lọ́kàn pé o fẹ́ gbẹ́mí lẹ́nìyàn ikú ń bẹ níbẹ̀ o ẹ̀bí ń bẹ níbẹ̀ o ká kíyèsí ká má jẹ̀bi tábàbí kọ̀rọ̀ wáyé tán wà ó bẹ̀rẹ̀ ìyàwó mẹ́rẹ̀. ẹ ráwọn nǹkan láta ní fine star fine guinea that's true. ẹ wo àwọn bàtà obìnrin náà tún wà. yeah that's good. but ó dàbí most of the things tẹ níbí báyìí àwọn nǹkan kun obìnrin ni kò sí tọkùnrin. nà mo rò pé fẹ́ lọ ra fáwọn madam ni. madam kẹ àbí kí ló wá wọ orú ṣọ́ọ̀bù báyìí káwọ́ pé àwọn nǹkan wo ló fáìn o ta lè rà fúnrú ẹ̀yìn báyìí fine woman like you I mean gẹ́gẹ́ bí aláàánú yìí rán. èmi báwo dáàdi wa màá ló máa ń ra nǹkan fẹ́mi. ẹ jẹ́ kó bẹ́ẹ̀ tí dáàdi bá rà táwa náà bá rà láti tàbí aláàánú ṣó máa ń pọ̀ jù ni. irú èmi yìí mo lè fill ṣọ́ọ̀pù yẹn kó tó kún jù báyìí lọ. yes now tí dáàdi ò dẹ̀ ní mọ̀ pàápàá dáàdi ò dẹ̀ ní sọ ẹ̀yin máa délé sọ fún dáàdi. ṣé pé ẹ wá ní bá mi ra nǹkan kan báyìí tẹ́ fi máa lọ. máa rà bẹ̀tẹ̀ ẹ bá mi fojú select àwọn nǹkan tó bá ń wọ̀n ẹ̀yin gan lẹ́mìí so tí bá tún ti ń kọjá padà I'll just pay you know I will buy from you for you màá rà lọ́wọ́ yín fún yín I will pay gẹ́gẹ́ bí aláàánú kò ń pọ̀ jù you know you're a fine woman kò yẹ kẹ́ lack ọmọ yín kọ́ ẹ̀. bẹ́ẹ̀ni sir. That's good. What's your name? Yẹmi. Yẹmi, that's a fine name. Okay, let me just sort it out. Okay, sir. All right. Take care. Huh? ọmọ ẹ̀dá kìkì oró nínú kárí
kankan yín tóbìnrin kò bá ti máa tàyàn pa ni inú ayé jìjọ̀run lọ. Má ní lọ́kàn pé o fẹ́ gbẹ́mí lẹ́nìyàn ikú ń bẹ níbẹ̀ o. abẹ́ẹ̀ rí nǹkan àdàbà ń pègèdè bíi pẹ́yẹlé ògbọ́ ẹyẹlé kúkú gbọ́ títìrí ló ń tiri tí mànú yìí bá padà wá bíbá ìpamọ́ kan ní àbùkù mi ìmọ̀wó tó ní. Bánjọ kí ni mo rí lẹ́ni tí mi ò sọ fún ẹ ṣebí o mọ Chief Arówólò. Arówólò pé méjì èmi ní kọ́kọ́ mọ̀ mọ́ gbogbo èèyàn ló mọ̀ kódà ẹranko mọ̀ àjọ̀nú mọ̀ wèrè mọ̀ kí ló ṣe. Ó wá sí ṣọ́ọ̀pù mi lénìí tó bá gbọ́rọ̀ kàtìkàtì tó ń jáde lẹ́nu ẹ̀. Àmọ́ o mo ti sọ fún mo ní ọjọ́ tó bá tún padà wá tó tún wá sọ ọ̀rọ̀ jákujàku bẹ́ẹ̀ yẹn fún mi gbogbo àwọn èèyàn tó wà ládùúgbò yẹn ni ó mọ nǹkan tá a ṣe tí lè fi jó. Kí ló ṣe ẹ́ kí ló ń rò. Irọ́ o ní pé Chief Arówólò wá sí ṣọ́ọ̀pù ẹ̀ ní Chief Arówólò tó jẹ́ wípé olówó ni tí gbogbo àwọn olóṣèlú ń wárí fún àwọn obìnrin lóríṣiríṣi ni wọ́n ń gbàdúrà pé kó jẹ́ adé orí àwọn ó wá wò ṣùṣùṣùṣùṣù kò rẹ́ni bọ̀dì tó lè ya ọ̀dọ̀ ẹ̀ ó wá jẹ́ ọ̀dọ̀ ìyàwó mi pẹ̀lú bíṣọ̀pù ẹ̀ ṣe rí yẹn. My dear ṣòro ilé lẹ́dí ẹ̀ ò ti níyì mo ṣẹ̀ṣẹ̀ gbà wípé arẹwà obìnrin ni mo fẹ́ ẹ̀bẹ̀ àti pàápàá olóríire obìnrin ni ẹni tí èèyàn mú yan gan ni ẹ ṣòrí ń sìn wípé látara tiẹ̀ ń sìn ìrẹ́ ayọ̀ wa ti fẹ́ dé now a máa bọ́ kúrò nínú iṣẹ́ àtòṣì tó ń bá wa fà ṣó ti rí. Lọ́nà wo kí ló ń try láti sọ. Kò yẹ nǹkan tí mò ń sọ nígbà tó ní pé Chief Arówólò ó wò ṣoṣo ó wá sínú ṣọ́ọ̀pù ẹ̀ ṣùgbọ́n mo rí wípé èmi fúnra mi sìn máa kúrò lẹ́lẹ́gbẹ̀ẹ́ kábúkábú wèrè tí mò ń wá káàkiri yẹn tó jẹ́ pé tí mi ń bá wá kábúkábú mi lè rí nǹkan kan sọ́wọ́ ìwọ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn kan náà ń fi ọjà ràn ẹ́ lọ́wọ́ tó ń supply ẹ̀ táwọn yẹn ló bá supply ẹ̀ kò sí jẹ kò sí mímu ṣùgbọ́n àti ẹ̀ lè step up understand. Ìtẹ́lọ́rùn ló ṣe pàtàkì ṣé o mọ̀ pé ìsun tẹ́rẹ́tẹ́rẹ́ tó ń wò yẹn ṣé o mọ̀ pé òun ló máa ń dìbò ni. Nàìjíríà má gọra ẹ rárá má ever gọra ẹ o ìsun tẹ́rẹ́tẹ́rẹ́ ni kí ni ṣé o mọ̀ pé ńgbà míì Ọlọ́run máa ti pèsè ààfin ńlá fún èèyàn kan àwa kọ́kọ́ ra fún ẹ ní ìyàrá kan tẹ́ni yẹn bá wá gọrẹ ẹ̀ á rò wípé òun ti débi tí ayé òde rí kò ní wá àyè bó ṣe máa débi ńlá tọ́lọ́run pèsè lẹ̀ fún un gbọ́ má gọrẹ o. Pé kí n mọ̀ yan àlè. Mo ṣe máa sọ pé kí ìyàwó mi lọ yan àlè Ọlọ́run ní jẹ́ èmi tára mi gbóná ìyàwó mi lọ yan àlè o ó fẹ́ fún mi hypertension nìyẹn irọ́ mami scott mi yan àlè kọ́ náà tẹ̀ ń pè yẹn a ní sórí ó dá kéèyàn gbọ́n wọ́n ní wípé já ìtọ̀nà tó ń tàn tó tutù tó sì dára má dúró dọjọ́ ọ̀la àkókò ìṣúré tètè ṣọ́rọ̀ chief yẹn òbí. ṣé tó bá sọ pé ta ló love ìyàwó ẹ̀ jù láyé yìí ní òrùpa lè rí ọkùnrin kan tó máa jáde tó máa wá níwájú mi pé òun love ìyàwó òun tó bẹ́ẹ̀ mi ṣe love ẹ̀ now ṣé nǹkan tí mò ń sọ rèé wọ́n fẹ́ kó farabalẹ̀ kó listen dáadáa o kò yẹn sìn ire wa ò ní fò wá ru. Àmín. now ṣùgbọ́n nígbà tí chief ti gbére wá báyìí ọgbọ́n ló kù téèyàn máa lò fún ṣe báwọn rò pé àwọn rí àwọn ọgbọ́n ni kò yẹn sìn ìwà kan jẹ́ kọ́ mọ̀ ní pé ó ti gbà kì í ṣe pé ó gbàdé nù kò yẹn sìn ṣùgbọ́n gbogbo ogun chief yẹn bó ṣe pọ̀ tó yẹn wà bẹ̀rẹ̀ sí ní rí wọ́n jẹ ìwọ obìnrin ní ẹ̀nà tó bá fẹ́ kọ́ ọkùnrin bẹ́ẹ̀ ṣe anything yóò mọ gbogbo nǹkan tó lè ṣe kò yẹn sìn so wà kàn bẹ̀rẹ̀ sí ní fọ́. ó ti tó jọ ó rí bó ṣe ṣe wà kàn fọgbọ́gbọ́n ṣe Bánjọ o kí n wà nínú ilé ẹ̀ kémi ó wá lọ síta kí n lọ máa yàlè. mi ò yàn lè ó tiẹ̀ rẹ́dì láti listen sí nǹkan tí mo sọ ọgbọ́n ni mo ní kó lò ọgbọ́n. ṣoré mi Àfọlákẹ́ Àdùnní mo fẹ́ràn owó lóòótọ́ ṣùgbọ́n kì í ṣe bíi kí n tara mi lọ́pọ̀ kọkùnrin kan máa gbé mi kó máa kówó fún mi kí n máa wá kó fún ẹ Ọlọ́run ní jẹ́. wá bí nà mí ní kò yàn lé o understand o ní gbà fún náà o ní tẹ̀lé lọ́kọ̀ọ̀rọ̀ ní o dẹ̀ ní tẹ̀lé wọ yàrá kí ló ń ṣe lé gan pàápàá
wá jáde kó tiẹ̀ járe àwọn ọmọ kékèké gan wọ́n ń ṣe gbogbo nǹkan tá à ń sọ kí ló ń ṣe ẹ́ àgbàlagbà ní ẹ̀nà ṣé lùṣẹ́ ló fẹ́ kú sí mi. kí ló dé kọ́lọ́run dá mi lóbìnrin náà. sáré àwa ò lè sáré àwọn kan sáré àṣàpàjùlé ìsàlẹ̀ ọ̀rọ̀ ò lẹ́gbìn ojú ò ṣe fìmẹ́ni tí fẹ́ ni tó lè bá ní láyé jẹ́ tọrọ wáyé rẹ̀ o àṣírí òkùnkùn ni. ọmọ ẹ̀dá kìkì oró nínú kárí kọ̀ọ̀kan yìí tóbìnrin kò bá ti máa tàyàn pa ni inú ayé jíjọ lọ. má ní lọ́kàn pé o fẹ́ gbẹ́mí lẹ́nìyàn ikú ń bẹ níbẹ̀ o ẹ̀bí ń bẹ níbẹ̀ o kàkíyèsí. ọ̀rọ̀ Bánjọ tiẹ̀ ti wá sún mi pátápátá báyìí ìwọ ló máa ṣàánú mi o gbogbo ọ̀nà ló fẹ́ fi ní owó ẹ̀ àfi kí n yá tètè wá kúnrín ẹsẹ̀ mi o kí Bánjọ má lọ fi tiẹ̀ kó bá mi tó bá wá lọ wá wàkúwà tó rírìkúrì ibo ni mo fẹ́ rù ú wọ̀ gbogbo nǹkan tí mò ń ṣe fún Bánjọ pátápátá kò tiẹ̀ tẹ́ lọ́rùn ó ṣàfẹ́ ní owó ẹ̀ ni Ọlọ́run. alákọ̀ọ́lùkọ́ọ̀nà wà máa fi ìjẹ̀míyá. Ajia. Salamu alaikum àfà. Wa alaikum salam wa rahma. Ajia. Sí o. Ẹ wá àfà, ó sí. Ayé ọkàn mi kàn bàjẹ́ sí mi. Ayé ò nítumọ̀ kankan. Kàkà kó sàn lára rẹ̀ báyìí. Pípele ló ń pele sí. Ajia, ọṣẹ tí mo fún yín àti kọ̀ọ̀kan yẹn ṣé ẹ kó fọ́kọ yín ẹ̀ fún wọn lónìí. Mo fún kódà ó lò bó ṣe yẹ kó lò torí ṣe ni mò ń tẹ̀lé kiri bí ọmọ tuntun. Nǹkan tó kàn wá jẹ́yà lẹ́nu fún mi ni pé tọkọ mi bá ti ń wẹ ọṣẹ ẹ̀ báyìí gbogbo ibi tí mo rókun ore sí ibi tí mi ò rókun ore sí owó kan wọlé fún mi ni kò tẹ́ mi lọ́rùn. Allahu akbar inna wa'dallahi haqqan. Ẹ rí i pé lọ́jọ́ kìíní àná tẹ́ wá bí mo sọ fún yín mo ní ìràwọ̀ tí yín àkàndá àràwọ̀ ni ìràwọ̀ tí ò sì dọ́gbọ́n sí ni ṣé kí n má tàn yín bẹ́ẹ̀ yín ó sì máa lówó sí i nù owó yín ó kàn máa pọ̀ sí ni ó dáa kẹfọ̀kọ yín lẹ́bẹ̀. Ẹ wo kò tẹ́ mi lọ́rùn o ẹ mọ̀ pé nǹkan míì làwọn èèyàn mọ̀ pé ni nǹkan tí mo fẹ́ ni pé kọ́kọ́ mi ó lówó lọ́wọ́ àfà torí ẹ̀ mo fi ṣáàdọ̀ lọ́hùn ẹ ṣe nǹkan míì fún mi àbí ṣé ò tún sí nǹkan tẹ́ ẹ lè ṣe ni. Allahumma salli ala sayyidina. Oya, ẹ mú kan. Ẹ ṣeun. Hajiya, ewu ni o. La ilaha illallah. Ẹ wò tí ẹ bá fẹ́ kí Bánjọ kó jẹ ìyà ayérayé kó jẹ kó tó fọmọ jẹ kí ẹ̀yin ẹbí náà kẹ́ ẹ tún jọ péjọ bá jẹ oúnjẹ ẹ̀yà àfi kẹ́ ẹ tètè lọ bá kẹ́ ẹ ṣàlàyé fún un. Pé kí ni àfà? Ẹ lọ bá kẹ́ ẹ tẹ́nu kó ronú ara rẹ̀ jinlẹ̀ dáadáa kó ronú ọmọbìnrin ọ̀hún èyí ńlá kọ́kọ́ o ẹlẹ́ẹ̀kejì kó wá bí ó ṣe rí ọmọbìnrin ọ̀hún rí tó bá tún wá rí kó mọ bí ó ṣe mú débì ní kíákíá bí bẹ́ẹ̀ kọ́ ẹ wò àbákú laṣọ ewúrẹ́ bọ́kọ̀ yín ó sì bá a lọ́nà. Àfà ẹ mọ̀ jẹ́ kó bá yà kú èyí wò dà ṣèbí kó ti wá ọmọbìnrin rí ni káàsì mú wá sọ́dọ̀ yín. Ẹ ṣé mo dúpẹ́. bálọ̀ àbọ̀ ń bọ̀ tábọ̀ bá dé sóhun rẹ̀ san kò sáṣẹ́gbé láyé yìí o ohun tó bá gbìn ló máa ká rántí o rántí o rántí o. ẹni tí wọ́n ní ń béèrè mi ta ni wọ́n ní wá mi. wọ́n wo aráàbò ni ó bó ló ti wá. ẹran tí ojú mi mọ́ tí mo wá pẹ̀lú ọ̀rẹ́ mi tí mo jókòó síbi níjọ́ yẹn tí mi àtọ̀rẹ́ mi jọ wá síbi ẹ sọ kìíní mẹ́ta fún wa báyìí. Àwa ni. Wo bí mo ṣe ń wo ọ̀yọ́ dàbí ipò òṣì léyà ni o torí ìròpẹ́nu ilé mi lọ fẹ́ wá o.
ṣẹ́rí gbà tí mo sọ̀rọ̀ lọ́jọ́ yẹn ṣẹ́ mọ̀ gbà mí orí èèyàn kì í máa pé tẹ́ máa rò pé èèyàn gidi lójókòó èèyàn mi lè ti ya wèrè ńgbà yẹn táìmù tí mo bá yín sọ̀rọ̀ yẹn orí mi ò pé. inú ilé tó ti lérí lẹ́ka pé wọn ò bí ọ̀dà eégún rẹ̀ gbọ́dọ̀ ṣẹ́nu ilé ìmọ̀. mọ́mì ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú ká ní wípé níṣe ni mo gba oògùn lọ́wọ́ yín lọ́jọ́ yẹn pé kí n má mọ̀nà bímọ ni ìyá wa abẹ́tà kí n ti kú ẹ ṣáà má bínú mo ti ṣe tán báyìí ẹ jọ̀ọ́ nínú options yẹn mo ti mú number 3. àlọ́rọ̀ èwo ṣó tiẹ̀ fẹ́ gbọ́ sórí mẹ́tẹ̀ẹ̀ta option mẹ́tẹ̀ẹ̀ta tí mo fún ọ ní jọ́nà tó ní kò sí kankan tó wúlò fún ọ ń bẹ̀ ìyún tiẹ̀ ti wá lọ báyìí kódà àti ẹ̀rí kankan lónú mẹ́tẹ̀ẹ̀ta fún ọmọ. torí bẹ́ẹ̀ yàrá ti lọ tó ti ṣe náà tó bá tún wá padà wá èyí tá a tún padà sọ fún yóò tó lè jẹ́ tó ti bá tẹ́lẹ̀. ẹ má ṣe bẹ́ẹ̀ ìyá mi ẹ má ṣe kẹ́mi inú ló ń bí yín ọmọ yín náà ni mi. nbo iye ẹgbẹ́ mọ iye ọmọ tó bí. ẹ mọ̀ pé tẹ́lẹ̀ bá débi ẹrù àbá ẹrù kọ́kọ́ bà mí ni mo ti wá lọ jókòó mo ti rò mo ti rí wípé tèmi náà lẹ́ ń sọ ẹjọ́ ẹ ṣàánú mi ẹ daṣọ àṣírí fún mi ẹjọ́ mi sí ẹjọ́. ṣí o ẹ̀pà ń para rẹ̀ olóhùn pàjá kọ̀tán ní ìsìn ọ̀wá ń dọ̀bálẹ̀ iyọ̀ ń dọ̀bálẹ̀ ẹ̀rọ ní ìsìn èmi tẹ́mi ti mọ̀ pé ń tọ́ jẹ̀sùn ló yín mú sí lọ mọ́ lójú ṣé wàá jẹ́sùn ní ìsìn àbọ̀ jẹ́sùn. orí mi ò pé ní o. mo sì pé náà. orí mi ò pé ní o. àmì ẹ ṣe ẹjọ́ mo ti ṣe tán mo ti ṣe tán. ìyàwó mi náà wò yìí. ó ń fọ́tò lọ sáàmù wá báyìí. fọ́tò ìyàwó rẹ̀ gangan ni ó sì nífẹ̀ẹ́ rẹ̀ dénúdénú. mo nífẹ̀ẹ́. òun náà sì nífẹ̀ẹ́ rẹ̀. ìfẹ́ tóun ní sí mi ojú ètè mi ní sí lọ. ó ti tán iṣẹ́ ti ṣe ń gbà náà nígbà tó tẹ̀ ti jẹ́ pé òun gan ló nífẹ̀ẹ́ rẹ̀ jù lọ́hùn ó ti dáa èyí ò ti dúró báwọn ṣọwárí gbèsè tó tún kàn báyìí òru là á bẹ̀rẹ̀ ẹsẹ̀ yìí aago 12 gangan kò ní lé ìṣẹ́jú kan kò ní dín o ní sí ọ̀dà lára ọmọbìnrin aago 12 bí sẹ́ bá ti wá dàn báyìí yóò mọ pẹ̀jẹ̀ lẹ́nu lákọlákọ ṣọwọ́n aṣọ tí ń bẹ lọ́rùn rẹ̀ tọ́wọ́ ọ̀hún tí iṣẹ́ fi dáhùn aṣọ ńlọ́wọ́ àfinú gbogbo ẹ̀jẹ̀ pátápátá tó bá ti pọ̀ aṣọ ńlọ́wọ́ àmúwá sọ́dọ̀ tèmi ní torí orí fọ́tò ilé mi ó ṣiṣẹ́ sí tíṣẹ́ ò fi dáhùn láago 12 ẹ̀jẹ̀ tí ń bá wá ń jáde òun làwà parí iṣẹ́ sí tábà ti wá parí iṣẹ́ báhùn ó ti dòkú nù bẹ́ẹ̀ ni táìmù tó bá wá mọ́ ti dùpẹ́ ó kù kètàn o sórí gbogbo táìmù tí bá ń pọ̀ kàkà kún ọ gbọ́dọ̀ káànú rẹ̀ débi tómi ó jáde lójú rẹ̀ báyìí tó bá fi ṣe èsì káànú rẹ̀ tàbí tómi jáde lójú rẹ̀ ó léwu o wèrè pọ́nbélé lọ́ọ́yà o. ìyá wa ẹ wo bí mi lè torí olórí burúkú kan wá ya wèrè tẹ bá lè ṣe pé kó kú ní sínsìn ẹ wò bóyá mi máa káànú kẹ ẹ wò yá wa ẹ ṣiṣẹ́ lọ ẹ wò ṣe bí èmi ṣàmà lówó yẹn. ó di dandan kó lówó tó bá ti ó kú òkè tán o wọ́n ti dọ̀bálẹ̀ o tá bá ti wá ṣe báwọn tán ọjọ́ keje tó bá pé ọjọ́ méje báyìí tó ti kú ọjọ́ náà gangan lọ́jọ́ ọ̀la rẹ̀ bẹ́ẹ̀ ni sórí láti inú ilé báyìí o gbọ́dọ̀ bọ́ síta bẹ́ẹ̀ ni pé kọ̀ọ̀kan bọ́ọ̀tà báyìí inú ilé ló gbọ́dọ̀ jáde lọ bí kankan toríjọ́ náà ni ó gbẹ̀rù ńlá wá fún ọ ẹrù tó bá wá gbé wá fún ọ èmi ọmọ tó lè gbé wá o ṣùgbọ́n gbogbo ohun tó bá ti gbé fún ọ ìwọ sàrọ̀ra sọ́lọ́jọ̀ sínú yàrá kò fi ilẹ̀ ń bẹ̀ ní tí ó dòwó fún ọ nù. Fọlákẹ́ á tún yọ sí mi. fúnra ẹ̀ ni ó gbé wá fún ọ. ìyá wa ṣé tó bá dẹ̀ ti wá yẹn ó kàn máa gbowó nìkan lẹ̀ ní kì í ṣe pé ó máa bá mi fa wàhálà kọ̀ọ̀kan. kò sí nǹkan kan tí ó ṣe fún ọ kódà yóò tún máa ṣàánú rẹ ni owó ńláńlá ni ó máa gbé wá tó tiẹ̀ ti nífẹ̀ẹ́ rẹ dénúdénú owó ńláńlá ni ó máa gbé wá fún ọ kò sì sí nǹkan kan tí ó ṣe fún ọ àmọ́ ìkìlọ̀ mi jọ̀wọ́ létí dáadáa o pọpọpọ là ń rán fàdí tí o tó bá ti mú sàlóògùn tó ṣe bí mo ti ní o ṣeun ìwọ fi yòókù lẹ̀ kó filẹ̀ fáwọn onílẹ̀ ó ti di ṣíṣe ojú bẹ́ẹ̀ lọ àṣẹ o mo dúpẹ́. ọmọ ẹ̀dá kìkì oró nínú kárí kọ̀ọ̀kan yìí tóbi ní. after level mọ́lá wà ẹ̀ níbo lọkùnrin wa gbà lọ kò dẹ̀ pẹ́ báyìí rí o ó ti bẹ̀rẹ̀ nǹkan. mo dẹ̀ ń pa aago ẹ̀ kò gbé. sórí pé dádì ẹ ò tí ì dé
so torí dájú mi lẹ̀ tí fi sùn ẹ wá dúró di after 11 ẹ ṣì wọ́n ìbẹ̀ ń dúró dọkọ yín ṣé òun bóyá dájú ń jẹ́ gbádùn lọ́wọ́ ibi tó wà ní ẹ̀yin wá du ọdẹ tó ń ṣe Elédùmarè. Yẹmi ó máa lọ sùn láì jẹ́ pé dádì ẹ ti wọlé. ó máa dé láyọ̀ mọ́ mi ẹjọ́ fẹ́ lọ sùn. Kí lẹ dé fún? Ẹ má jẹ́ ká torí bí nǹkan ṣe rí ká wá joyè akọ ajá ìrìn òru òye ọmọlúàbí èèyàn. My dear, ìwọ ló rò bẹ́ẹ̀ sórí gbogbo lílọ bíbọ̀ mi kó lè dání wo bí láìpẹ́ láì jìnnà mo máa jọ ẹ́ lójú. Èmi ti sẹ́ẹ̀tì dáìnì fún yín o tẹ bá mọ̀ pé fẹ́ jẹun kẹ́ lọ jẹun kí kan lè dá ló jẹ́ kẹ́ pẹ́ dé báyìí. ṣé ò ń bínú ni My dear, má bínú o ṣé o ti gbọ́ nǹkan máa tó da láìpẹ́ máa jọ ẹ́ lójú o. Tí mo mímí fún mi láyọ̀ ìgbàlà ló ń fẹ́. Àdó. Okay. Idiot. Gbọ́dọ̀ ti sùn bí wèrè bẹ́ẹ̀. Kò pẹ́ mọ́ báyìí. Kí ló ṣẹlẹ̀? O ò sùn ni? Èmi ò sùn. Kí ló dé? Ọrùn ọkàn mi náà ni. Kí ló dé tó ọmọ ọkùn ẹ? Mo ń dúró díẹ̀ ni. Wo ilẹ̀ ti ṣú náà, wo táìmù náà. Níwọ̀n tó jẹ́ wípé o ti ṣe wàhálà lọ títí látàárọ̀, o tún wá dé sí o tún wá wà lójú fún owó oṣù tí mo ti rò pé oh my dear please sùn ṣùgbọ́n. Mi ò lè sùn ó ṣe ni kó jókòó ọ̀rọ̀ wà torí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ yẹn gan lèmi gan fi tí sùn látàárọ̀. Kí ni? Ọ̀rọ̀ kí ni? Tó o bá ti jẹ́ ká sọ nǹkan tí mo fẹ́ sọ mi ò ní sùn. Kò sọ̀rọ̀ kankan o, àwo táìmù o, gbogbo ọ̀rọ̀ tó wà sọ gbé dọ́là, jẹ́ kó dọ́là. Ẹ máa gbà mí kẹ̀ kémi jẹ́ kó dọ̀la ṣé wọ́n mọ̀ bóyá máa dọ̀la bá ní dọ̀la ni. Kí ló ṣe ṣé o ti mọ̀ pé o ní dọ́là ni? Mi ò dọ̀la kódà máa tún jọ̀la lọ́bọ̀ kò yẹ kéèyàn máa pàṣẹ fọ́lọ́run pé òun èèyàn gbọ́dọ̀ sọ nǹkan tó bá wà nílẹ̀ yìí. Àkókò báyìí o lọ́rọ̀ tó fẹ́ sọ. Bẹ́ẹ̀ni. Ó yà tètè sọ́mù gbọ́. Ó ṣe ọkọ. Ó yà. Kí ló ṣe ẹ́? Tí wọ́n máa wọlé wọ́n tètè sọ̀rọ̀ kó lè tètè sùn. Ṣé o mọ̀ pé nígbà tí mo fẹ́ mo rí i pé o wà òkè dáadáa o lówó lọ́wọ́ gbogbo ojúṣe tó yẹ kó o ṣe gẹ́gẹ́ bí ọkọ o ló ń ṣe àmọ́ ìgbà tí mo ti wọnú ilé tán gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní dàrú mo wá ronú ara mi pé káwọn èèyàn má lọ máa sọ̀rọ̀ ń ta pápá àwọn ẹbí ẹ̀ bóyá ẹsẹ̀ mi ni ò dáa. ìdí ọ̀rọ̀ máa rẹ́. ó ti ẹ̀ dábẹ́. Yes, ta nìyẹn. Kọ́lọ́ fún máa nìyó. Ta nìyẹn. Ṣé ẹ̀rọ ayẹ má lọ bá lọ àbọ̀nbọ̀. Má dádì mi rárá. Kí ni mo wí? Má dádì mi rárá. Dádì ẹ wà Ìyábà. Ọkọ ẹ kọ́. Wọ́n sì ń lé ẹ kásán sá. Kásán. Bá ń wọlé kó jáde. Mo mọ̀ kó máa rìn lẹ̀. Ẹ wò tí yín náà bá lọ o kò sówó kankan lọ́wọ́ wa báyìí wọ́n ní káwọn ṣàjọ náà nìkan kò fún yín. Ojú òkúta tó ń ṣànlẹ̀. Dámi lóhùn tó jókòó tó ń ṣànlẹ̀ ni. Àbó bàbá ńlá bàbá yín mo fi kọ́lé yìí ni. Will you shut up? Now listen. Kí ni déètò níná? Òní ni 18. God bless you. Mo fún yín on the 31st of this month. Tí n bá bá owó mi tá láti mi ò bá tó nínú fóònù mi before 12 p.m. Jẹ́ kí n sọ kí ni kan fún ẹ. Màá sọ fún ẹ pé I'm a proper Ìjẹ̀ṣà. Òṣó máa lo tèmi ó ní plus. Gbogbo. Take time.
ẹrù yín ìta báyìí ló máa wà ìtẹ́nu náà sùn. Dádì ẹ má ṣe bẹ́ẹ̀. sọ fọ́kọ ẹ bẹ́ẹ̀. Dádì ẹ má ṣe bẹ́ẹ̀. kí ni mo sọ fún ẹ? God bless you. Dádì. Dádì ẹ wà Yaba. Wọ́n lóhùn. Òní ni 18. Ọjọ́ mélòó ni 13 days fi máa pé? Níbo la ti fẹ́ rówó? Ó dáre. 13 days. Proper ìjẹsà. Ó tún ní plus. Ẹ̀yin ò lè sáré àwa ò lè sáré àwọn kan sáré àsápajúdé ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbìn ojú ò ṣe fìmẹ́ni tí fẹ́ ni tó lè bá ní láyé jẹ́ ọ̀rọ̀ wáyé rẹ̀ o àṣírí òkùnkùn ni. ọmọ ẹ̀dá kìkì oró nínú kárí kọ̀ọ̀kan yìí tó bẹ̀rẹ̀ kó bá ìyá wa ntọ́lọ́run ọba aláàfin hàn mí nínú ìsáábì yìí ni pé torí ọkùnrin kan lè fi wá. Torí ọkùnrin kankan o, torí ọkọ mi ni mo fi wá. Allah akbar. Ajia ṣe rí ọkùnrin tẹ́ ẹ torí ẹ̀ wá yìí àwọn arógo ṣáájú ológo wọ́n ti gbogbo rẹ̀. Àfà torí ẹ̀ náà mo fi wá gbogbo àdúrà tẹ́ ẹ bá lè bá mi ṣe gbogbo pátẹ́ bá lè bá mi sà kí ògo ọkọ mi ó padà kọ́kọ́ mi náà dé èèyàn gidi padà. Allah akbar. Ṣé rí mi ò ní tàn yín torí pé bẹ́ẹ̀ ṣe ń wò mí ń parọ́ fún yàn lahanatulahi alalakasibin ibi dandan ọlọ́run kó mọ bá gbogbo òkú rọ pẹ̀lú nǹkan tí mo rí yìí ẹ wò kò sọ́nà àbáyọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣùgbọ́n kan tó kàn wá ń bẹ̀ ni pé ṣe rí ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wà yìí ọmọ ológun lẹ́yìn ìràwọ̀ tẹ́ ẹ sì bá wáyé ìràwọ̀ atẹ́gùn ni lẹ́yìn tẹ́yìn náà mọ̀ pé gbogbo ohun tátẹ́gùn bá ń fẹ́ sí ni ó mọ̀ ṣàǹfààní lára ẹ̀ níwọ̀n bá àgbà tẹ́yìn àtọkọ yín bá ti jọ ń gbé papọ̀ ìràwọ̀ tiyín yóò mọ̀ rí ṣe ẹ̀yin ó mọ̀ ná owó tiyín fọkọ yín ọ̀nà àbáyọ kan tó wà túnú. Kò fi gbogbo ara tẹ́ mi lọ́rùn kọ́kọ́ mi ó mọ orí ṣe kó tọ́jú mi kó tọ́jú ọmọ mi òun ló tẹ́ mi lọ́rùn o ẹ bá mi wo àdúrà tẹ́ bá lè ṣe ṣé ogun kan lélelele kípa àdúrà ọmọ kà ni àfà ẹ wo ẹ bá mi wo nǹkan tẹ́ lè ṣe. Bó ṣe rí gẹ́lẹ́ ni mo ṣe rí fún yín ṣùgbọ́n ọ̀nà àbáyọ kan tó wà á sì ní pàṣípààrọ̀. Bíi ti báwo. Òun ni pé tẹ́ ẹ bá lè jẹ́ ká gba ìràwọ̀ tiyín ìyẹn àrísìkí yín ká gbé fọkọ yín á wàá gba ti ọkọ yín á dà padà fún yín yóò wá dàbí pé ìràwọ̀ tiyín tó ti jẹ́ tatẹ́gùn yóò wá padà sí iná tómi ti pa tọkọ yín ò wá di atẹ́gùn. Kò burú ṣèbí tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan ó padà bọ̀ sípò fọkọ mi. Pẹ̀lú ògo Ọlọ́run àtàtẹ̀jẹ́ àná Muhammad. Ó tẹ́ mi lọ́rùn nǹkan tí mo bá ní tọkọ mi ni nǹkan tọkọ mi náà bá ní tèmi nì ṣèbí gbogbo ohun tó bá ní èmi àtọmọ mi náà ni ó fi mọ́ tọ́jú. Ẹ wo àfà mo fi gbogbo ara mi. Tó kò sí wàhálà nǹkan kékeré kan lẹ́yìn ó ṣe fún mi àwo wọlé àdúrà lọ́dọ̀ tí wá ń bì ẹ̀yin ó wá ṣètò àgbò kan àtàsọ dúdú ọ̀pá méje péré tẹ́yìn bá ti míyìn wá insha Allah iṣẹ́ ti rí ṣíṣe. Kò sí ìròyìn tí ò ti jù báwọn ẹ ṣe ní dúpẹ́. Àfà òbí dàbà ẹ̀rí ìyá wa ó yá ẹ̀kúnlẹ̀ ẹ mọ̀ ọ́n bẹ́ẹ̀ alhamdulillah. Allah Allah. يد المسائل يد المسائل ولله يسمع إذان إذا دعا إليه بأجاي أجاب ولا أتباه يا الله يا الله يا الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم.
walillahi asma'u isanu isaja. Àmín. Ilayhi bi ajayi ajaba walaba. Àmín. Ya Allah. Ya Allah. Ya Allah. Àmín. La hawla wala quwwata illa billahi aliyyil azim. La hawla wala quwwata illa billahi aliyyil azim. Ìyá wa, ẹ dìde lẹ̀. Iṣẹ́ ti ṣe báwọn. Ṣé wá rí àbá ẹ wà mú àgbò yìí ẹ dá padà sí ẹ̀kúlé. Kẹ́ ẹ lọ yanjú rẹ̀ òun là á fi ṣe sàárà fún ìyá wa. Àdúrà tá a ṣeun. Ìyá wa ẹ jẹ́ ká wà wọlé ká lọ ṣe ìpele tó kù. Ẹ̀rìn mọ́ ọ̀rọ̀ ń bẹ̀ wọn o. Hajiya ewu ni mo ewu ni o. La ilaha illallah. Ẹ wò tí ẹ bá fẹ́ kí Bánjọ kó jẹ ìyà ayérayé kó jẹ kó tó fọmọ jẹ kí ẹ̀yin ẹbí náà kẹ́ ẹ tún jọ péjọ bá jẹ oúnjẹ ẹ̀yà àfi kẹ́ ẹ tètè lọ bá kẹ́ ẹ ṣàlàyé fún un. pé kí ni àfà. Ẹ lọ bá kẹ́ ẹ tẹnu kó ronú ara rẹ̀ jinlẹ̀ dáadáa kó ronú ọmọbìnrin ọ̀hún. ọ̀rọ̀ ẹ̀ kọ̀ọ̀kan. wọ́n ní pé ọmọbìnrin kan. kó yá lọ ronú ara ẹ̀ dáadáa obìnrin tó bá jẹ́ ká tètè mú lọ sọ́dọ̀ bàbá yẹn káyé ẹ bẹ̀rẹ̀ sí ní nítumọ̀. kí ló ṣe é gbọdọ̀ lọ. mo bọ̀. àwọn máa tún fi mí síbí báyìí sọ́ọ̀rù ló fẹ́ wọ ọmọbìnrin yẹn lọ ní. Bánjọ Bánjọ. ẹ máa gbà mí kẹ́ ẹ Bánjọ máa. sọ́ọ̀rù ló fẹ́ máa wọ ọmọbìnrin yẹn lọ ní báyìí. ìdí ọ̀rọ̀ rẹ̀ náà rẹ̀ o ẹ wo bí tó ti fẹsẹ̀ kọ́ ká ló bá mọ̀ o kò ní ṣe. ẹ̀yin tó láyé mojúbà yín o àdáṣe ní ìhun mọ ìbọn gbọ́dọ̀ ń mọ̀ mojúbà yín lónìí ẹ jẹ́ kí bá tèmi ọ̀sẹ̀. Bánjọ ìwọ ló rán mi ń ṣe sí Fọlákẹ́ o Ọlọ́run fẹ́ fi ṣègi ọ̀rọ̀ Ọlọ́run fẹ́ fi ṣèpìlẹ̀ ajé rẹ ó ní gbogbo ṣìkìṣìkì tí ń bẹ́lí olókun kó di tìwọ Bánjọ oníbọ̀ ọba ṣiṣẹ́ ọ̀fẹ́ lówó lọ́wọ́ oníbọ̀ ò tiẹ̀ ṣiṣẹ́ rárá ọ̀fẹ́ ríta jẹ́ ṣe òní kí Fọlákẹ́ ọ jẹ́gi ọ̀la rẹ bọ́ bá wá rí bẹ́ẹ̀ iṣẹ́ tá a bá rán kọ ìpapọ̀ o iṣẹ́ tó rán mi ni mo fẹ́ jẹ́ yìí o. ó yá ẹ làárọ̀ wá ẹ làárọ̀ wá ẹ làárọ̀ wá torí Fọlákẹ́ ni mo ṣe ń pè yín ẹ̀yin tó láyé abániwọ́wọ́ lórúkọ tá à ń pè wọ́ fá ọ̀dádá tí darí ìlú wá lórúkọ tá à ń pè wọ́ èṣù ọ̀dàrà ajẹrẹbojú wíwìnwín lórúkọ táyìn ìyá mi ń jẹ́ arọ tí ń tẹ̀pá òjé wọ̀ lórúkọ tá à ń pè wọ́ òrìṣàlá ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin ni mo pè báyìí kẹ́ ẹ wá lọ sínú ilé Bánjọ kẹ́ ẹ lọ rè dé bá Fọlákẹ́ lálejò mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kó jẹ́gi ọ̀rọ̀ fún Bánjọ. Ríǹgì náà ríǹgì tó gbé irọ́ mi. ó yá agbowó pa lórúkọ tá à ń pè wọ fánilé ayé àgbà lọ́wọ́ mẹ́rin lórúkọ tá à ń pè wọ èṣù ọ̀dàrà alọ́mọ ọlọ́mọ lọ́wọ́ gbà lórúkọ tẹ̀yìn ìyá mi ń jẹ́ ìwọ agbowó pa ó yá wá lọ sí ìwọ̀ oòrùn àti ìlà oòrùn gbogbo orí ajé wọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ lọ rèé kó wá bọ́ ọ bá ti wá ń kó bọ̀ ilé Bánjọ ni kó ọmọ kó lọ bọ́ ọ bá sì ti kó délé Bánjọ ara Fọlákẹ́ ni kó kó sí ìwọ àgbà lọ́wọ́ mẹ́rin wá lọ sí gúúsù àtàríwá gbogbo orí ajé wọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ lọ rèé kó wá bọ́ ọ bá ti ń kó bọ̀ ilé Bánjọ ni kó kó sí kó o sì kó sára Fọlákẹ́ ni ìwọ ọlọ́mọ ọlọ́mọ lọ́wọ́ gbà gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ni kó lọ o ìrì ajé wọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ lọ rèé kó wá
bá ọba ti kó dé kó kó relé Bánjọ bá ọba sì ti kó délé Bánjọ ara Fọlákẹ́ ni kó kó dà sí. ó yá ìṣẹ́ńṣẹ́ wọn ìyá ń jẹ wọ́n ó dífá fún àfòmọ́ tí sọ lọ́jà fún gbogbo igi nínú oko. Ọ̀rúnmìlà ti fi ọ́ sọ lọ́jà fún gbogbo ayé lónìí ò Bánjọ. Ewé pín ti pín retí ẹ wá wálé sáwẹ́rẹ́ pèpè ti fo rere bì ọ́ wò bí ìgbín bá fẹnu balẹ̀ báyà pé fá àbò ní bu ọlọ́jà lójú tí fífi gbogbo tilé tọ̀nà rẹ̀ tọrọ. Gbogbo tí Bánjọ fi jẹ́yàn ara àwọ̀ Fọlákẹ́ lọ́wọ́ o ó sì di dandan kó yọ̀ǹda gbogbo orí ayé rẹ̀ pátápátá kó yọ̀ǹda rẹ̀ fún Bánjọ. Ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ tó tolúwo tún fẹ́yìntì jùgbọ̀nà èwì ayé wí dandan ní kẹ́gbọ̀rún ọgbà èyí tí mo wí lónìí àrò ọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ ni ó rí. Ọ̀yá torí pa bá ní wọ́wọ́ lórúkọ tá à ń pè wọ́n fá ọ̀dádá tí darí ìlú wa lórúkọ tá à ń pè wọ èṣù ọ̀dàrà agẹrẹbọjú wíwìnwín lórúkọ tẹ̀yìn ìyá mi ń jẹ́ o ara tí ń tẹ̀pá òjé wọ̀ lórúkọ tá à ń pè wọ òrìṣàlá. Ó yẹ ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin ni mo pè lónìí o kẹ́ ẹ gbéra pa báyìí kẹ́ ẹ lọ dé bá Fọlákẹ́ lálejò gbogbo tí ó fi sọ̀rọ̀ láyé kó di ti Bánjọ. Ó yẹ gbéra. mo gbé. Fọlákẹ́. Fọlákẹ́ wo bí náà Fọlákẹ́ má ti ṣe bẹ́ẹ̀ Fọlákẹ́ yé mo dáná. Sórí gbogbo táìmù tí bá ń pọ̀ kàkà kú ọ̀ gbọ́dọ̀ káànú rẹ̀ débi tómi ó jáde lójú rẹ̀ báyìí tó bá fi ṣe èsì káànú rẹ̀ tàbí tómi jáde lójú rẹ̀ ó léwu o wèrè pọ́nbélé lọ́ọ́yà o. Ìyá mi ọ Àbẹ̀ní ọmọ òdùtá ìbínú dámọdù ẹ jẹ́ ń ṣàṣetì rí iṣu sísun yìí wá hun ọ̀bẹ èyí tí mo ṣe iná ẹ̀mọ́jì ohun mi o bẹ́ẹ̀ ni ìdùnnú aráàbò ni wọ́n ń pè lórúgànjọ́ yìí ọmọkùnrin yìí ni wọ́n fẹ́ béèrè bóyá ṣe ti ṣe ní kẹ́ni tọ́jọ́ pé bí bá ń rákò yóò ti sọdá yóò ti fẹ́ kọjá odò keje báyìí bí bá ń rákò yóò ti dọ̀hùn àmọ́ o ẹ̀dùn náà ó yẹ kó náà ọmọ kò ti ṣe àbí ọmọkùnrin yóò sí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bọ́ bá fi ṣe mistake tí yóò sí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ṣera rẹ̀ nù o. ṣẹ́rí báyìí ní ríǹgì tí ò tún gbé yìí o ìwọ ló sì ti pè mí lápèjá létí nísìn báyìí o 3 miss call ni mo rí nísìn òun la sì tún pè ní ríǹgì ní ògbé yìí o mo sá ti ṣe tèmi àwọn tó nílẹ̀ sì ti fún mi sí àwọn tó láyé ti gbà á. ẹ̀yin ò lè sáré àwa ò lè sáré àwọn kan sáré àṣà fóònù rẹ̀ tó ríǹgì lápè ní òtún gbé yìí o wọ́n lọ́mọ ojúmọ́ rẹ̀ ní ọ̀mọ́. ẹ káàsán láti tèmídé police station. ṣé ẹ̀yin Mr. Bánjọ. èmi náà rí èmi rè o èmi lọ́wọ́ ọkọ̀ àárọ̀ èmi rè o. wọ́n fẹ́ yín lágbo. kí ló ṣe ṣe mọ ohun tó ṣẹlẹ̀ ṣá mo ti rò pé bóyá wá kí mi ni ìyàwó mi kú lóru mọ́jú èní náà ṣẹ́ni tíyàwó ẹ̀ kú lóru mọ́jú èní tí wọ́n sọ pé ẹ̀yin fẹ́ invite lọ sí police station ẹ fẹ́ rí ẹ fẹ́ fọ̀rọ̀ lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ kí lẹ fẹ́ fi wọ́rọ̀ lẹ́nu mi kí ló ṣẹlẹ̀. àníṣòro ọ̀hún ṣàlàyé fún yín pé ìyàwó òun kú mọ́júmọ́ láàárọ̀ yìí
ẹ wá ń sọ fún pé ẹ fẹ́ ìlágọ̀ yín fún kí ni jàre ẹ dákun. ìbọn tí yóò sọ pé káwọn máa ṣiṣẹ́ agẹ́bí ọlọ́pàá ẹ wò ẹ jẹ́ ká lọ. ẹ má ìfọ́nlẹ̀ ẹ mọ ọkọ tó ṣẹlẹ̀ ẹ má ọ̀rẹ́ ẹ jẹ́ kí n tẹ̀lé wọn. dájú ẹ lè lọ ìyá mọ́mì kú lánàá ẹ̀yìn tí wàá bẹ fi lélẹ̀. irọ́ farabalẹ̀ ẹ jẹ́ kí n lọ kò yé yín sìn ẹni tí ò jẹ́ gbòòkì kú gbì yìí ẹ̀yin ṣàyẹ̀ kí mi tẹ̀lé ẹ bá mi tọ́jú òun. àjọ wa lọ ni. ẹni tí ò jẹ́ gbì kò lè kú gbì. abẹ́tà kẹ́ máa sọ anything kọ́mẹ̀ pé òun la máa lo against yín tẹ́ bá dé station. ẹ jẹ́ kí n sọ láti bí ẹ jẹ́ kí n máa tẹnu wọn láti bí kẹ́lẹ́ tètè máa mọ̀ mí ìmọ̀ kankan nípa kú ìyàwó mi mi ò mọ anything pa evidence to prove that kí lẹ rí tẹ́fẹ́ fi prove ẹ̀ èsì problem ẹ jẹ́ ká lọ. àbí ọkọ Bánjọ kọ́. ó náà ní ọkọ rẹ ni. n tó ṣẹlẹ̀ ni pé Bánjọ àtàwọn ẹgbẹ́ wọ́n fi ọkọ̀ ẹ̀rọ bù. ọlọ́ndẹ̀ wa ṣe ọlọ́run fún wa rí pé ká ṣe ìwádìí ká dẹ̀ gẹ̀tẹ̀. ọlọ́pàá ọmọ òwe jalè kódà ìran wa kan ò jalè rí. bàbá ẹ̀yin gẹ́gẹ́ France ẹ trust ara yín. ìran òwe jalè. ok tó bá di court ẹ máa wá defend ẹ pé náà yóò fi jalè. dákun. sọ́ọ̀sà. kí ló ń ṣẹlẹ̀ láàrin. family accuse yẹn ni wọ́n wá mú wá sí di mọ́tò yẹn. for what reason. ẹ dákun. mo ò lọ́rọ̀ pẹ̀lú yín náà bàbá and now you listen tí anybody bá tún wá from now henceforth pọ́n ní ọ̀rọ̀ kan láti sọ lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ẹ gbọ́dọ̀ mú wọn wá sí di mọ́tò yìí mọ́ ẹ dẹ̀ gbọ́dọ̀ fi ojú wọn kan ọ̀bọ yẹn mọ́ then gbogbo ẹni tó bá ti wá ń dé ìdí kátà ní kẹ́ máa dá wọn lóhùn tí mọ̀lẹ́bí kankan bá lọ́rọ̀ wọn kan láti sọ lórí ọ̀rọ̀ yìí kan lọ pàdé wọn ní court. dákun jẹ́ àfojú rí. kò sí àní ẹlọ́bẹ tó wà nídìí kántà. ok sir kí ló dé kí ni gbogbo problem báyìí ọmọ yín jalè á ní kẹ́ lọ pàdé ẹ̀ ń court ẹ̀ dẹ̀ wá ẹ̀ ń lagídí ó ga o. tó síta bó bá yá ọṣẹ gbọ́n ẹ̀yìn èèyàn ó wà látètè kọ́ṣẹ́ títí nísinsìnyí bọ́lọ́mbà ti fọ̀tá ẹni rán ni kò lè pani mọ́ bọ́lọ́mbà ti fọ̀tá ẹni rán ni kò lè ṣe ni mọ́ ó wá kó sọ̀rọ̀ wá láti mọ̀ nígbà máa ṣe. How are you? Báwo ni? Ìwọ kọ́ ni mọ́mí ẹ̀ ń ta bàtà àti aṣọ níbi junction yẹn. Abẹ́ni sà. Ó pẹ̀lẹ́ abẹ mo notice pé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ open kí ló dé. Mọ́mí ti kú ni. Yéé ibi afẹ́gun obì sí o. Ó máa ṣe o. Mọ́mí ẹ ti kú. Dádì ẹ wá ńkọ́. Àwọn náà mo fẹ́ lọ gbóúnjẹ fún police station. Police station. Àbáwọn náà pa mọ́mí ẹ. Mọ́tò wọn táwọn lè gbà lọ́jọ́ sí ṣe làwọn lè fi lọ rọ̀. Òun náà wá invite wọn fún investigation lọ fi wá mú un náà mo fẹ́ lọ gbóúnjẹ fún un. Irú wàhálà yìí ti pọ̀ jù fún ọmọdé bíi tiẹ̀ báyìí. Báwo ṣe o lè help ẹ o. Ok yà bẹ̀rẹ̀ báyìí jẹ́ ń gbé ẹ dán jẹ́ ń gbé ẹ dé wọlé. Ó máa ṣe o ọ̀nà wo ni mo lè gbà help ẹ wò. Sáré àwa ò lè sáré àwọn kan sáré àṣàpàjùlẹ̀ ìsàlẹ̀ ọ̀rẹ́bí ti gbọ́mọ lọ́wọ́ ẹ̀kọ́ rọ́ọ̀kì ìṣojú mọ́ra. Àrówólò ó fẹ́ lò mí tó ṣe lo gbogbo àwọn ọmọ tó kù. Wá gbọ́ báyìí àṣẹ iná níná fi ń jó àṣẹ òun lòun fi ń hàn àṣẹ ìmèrè ayé àṣemèrè ọ̀run gbogbo tó gbé nínú òkùnkùn ṣe ó yá lọ máa kà. Kàkẹ́
wọ́n ṣe máa kà ń wò yìí nǹkan tá a ti ṣe for the past 20 years tá a ti ṣe bọ̀ ìwà ní kí n ṣe máa kà yín lẹ́nu ìyẹn ò ní ṣòro ọ̀fẹ́ rẹ́rẹ́ ayé ilé ọ̀fẹ́ rẹ́rẹ́ ọ̀fẹ́ rẹ́rẹ́ ní ìṣó àgbo yọ igi igbó ó kẹ́ni lè ṣe ọ̀rùn ọ̀fẹ́ rẹ́rẹ́ ayé ilé ọ̀fẹ́ rẹ́rẹ́ 20 years láti ṣe màmá mọ̀ ń pa ẹ̀ kò dẹ̀ sí tẹ́nibọ̀dì lè ṣe ọ̀fẹ́ rẹ́rẹ́ ní ìṣó arúgbó yọ ó kẹ́ni lè ṣe fún ọ̀rùn ayé ilé ọ̀fẹ́ rẹ́rẹ́ dẹ̀bítọ̀ rẹ̀ ọ̀fẹ́ rẹ́rẹ́ rẹ́rẹ́ ní tọ́mọ. pé ẹlẹ́rọ̀ yìí pé kọ́ wá bá wa ṣe yóò sì máa fi olúwa rẹ̀ ṣe fàájì yóò máa folúwa rẹ̀ ṣakọ bí ẹni pé kì í ṣòwò lolúwa rẹ̀ ó sàn fún bóòtù kan ti tú dànù. láti bò ta ló béèrè ta ló ń wá kí ló fẹ́. ìwọ gangan mo béèrè. èmi ni ìwọ gangan ló béèrè èmi ọmọ ẹni ọwọ́ bá ní. mo rò pé ẹlẹ́dàá rẹ̀ kàn kò. ó ti tó bẹ́ẹ̀ ó yá gbọ́ báyìí àṣẹ iná ni iná fi ń jó àṣẹ òun lòru fi ràn àṣẹ mèrè ayé àṣẹ mèrè ọ̀run gbogbo nǹkan tó gbé ní òkùnkùn ṣó yá lọ máa rò fáwọn aráyé ń ta. kí wàá nà èmi la ṣe tẹnìkan ṣe rí ṣé torí pé kankan ọmọ tuntun tí wọ́n bá ti bí sọ́dọ̀ tí ń fún arówó lò kó máa fi sọ̀rọ̀ ta ọ̀tá lẹ́nu bó ṣẹ́kọ̀nà 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 ó ti ṣẹ́kọ̀nà ó ti ṣẹ́kọ̀nà yáyàrú 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 ó ti ṣẹ́kọ̀nà ṣẹ́kọ̀nà ó ti ṣẹ́kọ̀nà kéńké kéńké pàǹké yàwù ṣe yàwù 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 yàwù. gbogbo wọn ṣe wá gbọ́ ara ayé o. mo ti ṣe kọ́nà mo ṣe kọ́nà mo ti ṣe kọ́nà yàwù ṣe mo ti yàwù ṣe mo ti yàwù ṣe mo ti yàwù ṣe. ilé ẹ̀rọ ọmọ ẹlẹ́kọ̀ọ́. ìyá ẹlẹ́rọ. mo ní pọ́npọ́n àní kankan ọmọ tuntun kankan ọmọ tuntun tí wọ́n bá wẹ̀ lóòjọ́ ń wá mu ìwà ń fún arówó lò ìwà fi ń so mo ti yàwù ṣe 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 mo ti ṣe kọ́nà mo ti ṣe kọ́nà mo mà ṣe kọ́nà mo mà ṣe kọ́nà mo mà ṣe kọ́nà báyìí ṣe kọ́nà báyìí ṣe kọ́nà báyìí ṣe kọ́nà báyìí mo ti ṣe kọ́nà báyìí mo ti ṣe kọ́nà. Banjo! Banjo! Banjo wá gbowó rẹ̀ o!
ẹ̀wọ̀ ẹgbà mi ọyá wùrùwùrù ń dé ìlàgẹ̀rẹ̀ ọ̀run ń dé ìsọkúkú ayé ń dé ìsọkàkọ ọ̀run ìwọ́dà àwọn gẹ́rẹ́gẹ́ àgùntàn àgbà ni wọ́n gùn wálé ayé tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n gun àgùntàn àgbà wálé ayé ìsọkúkú ayé ìsọkàkọ ọ̀run ìsìnkú ọ̀run ọyá pẹ̀yìndà. inú kílẹ̀ nígbà mo ti ń fàwọn èèbó jẹun ọ̀fọ̀ mọ́ lọ́rí kílẹ̀ yìí olódùmarè ló mọ̀ ní kébì náà lájẹsára èyí tí lè ní mo gbà ìsẹ̀rìn ẹrù ìyàwó akámọ́ ni orí mi kọ̀ ìṣẹ̀dá mi kọ̀ ẹ̀yin ìyá mi ọ̀pá kí ọ̀làkẹ́ alágbogbo dẹ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun o kí ló dé láì máa wá láì mẹsẹ̀ àmọ́ burúkú tó ń pè bánjọ ìtì láàrí mọ́ tí ẹ ti bá a. sóńtẹ̀dá lè ṣe ní pamọ́ tí ó jẹ́ àṣegbé yóò padà tó síta bóbáyá ọṣẹ́ gbọ́n ẹ̀yìn. Obi tí mo wá end up sí pásítọ̀. àìgbọràn ló ṣe ọmọ ènìyàn nítorí Ọlọ́run ó ti rán olùkìlọ̀ sí yín ṣùgbọ́n nípa ìkíyèsí ara àti ìfẹ́kùfẹ́ òun la fi ta ògo yín fẹ́lòmíì. ojú kòkòrò ìfẹ́ ara. nígbà tí mò ń gbàdúrà fún gbogbo ẹ̀yin ẹlẹ́wọ̀n lẹ́ẹ̀kan mo mọ̀ sọ wípé mo fẹ́ rí yín nítorí wípé Ọlọ́run fi ìran kan hàn mí òun ni mo fi tọ́ráyè lọ́dọ̀ àwọn wọ́dà la fi wá síbí. ara obìnrin tí ìwọ bàlẹ́ ni wọ́n ti lò ni wọ́n fi gba ògo ayé rẹ̀ tí àwọn náà fi ń ṣọ̀rọ̀. màmá ẹ ń wò mí ni nǹkan ò rí bó ṣe ń rí tẹ́lẹ̀ mọ́ owó ò wọlé bó ṣe ń wọlé tẹ́lẹ̀ mọ́ màmá ẹ má wò mí tí nǹkan máa fi bàjẹ́ tán. ṣífù wọ́n lọ fọwọ́ aago rẹ̀ sẹ́yìn wọ́n lọ wá àǹfà sẹ́yìn ara rẹ̀ fúnra rẹ̀ mo fẹ́ béèrè ìbéèrè kan ìwẹ̀ tó ń wẹ̀ ǹjọ́ wo ló ti wẹ̀. mo ìwẹ̀ láti àná bíi August ok láàrin inú oṣù kẹjọ ọdún tó kọjá ni yàtí. tó ti wẹ̀ ẹ̀yin lákọ̀wé ọrùn ọwọ́ lọ́gbọ́n yín wà ìsì lọ́pọlọ yín wà kẹ́ni ṣáàgó ló ń wò lọ́wọ́ ni. ẹ máa sọ̀rọ̀ yìí lọ. ara ẹ̀ náà nù ó wá ń gbójú òkè pé lásìá kìíní kan lìyà. bí àárín oṣù kẹjọ rẹ. ṣé bí mo ṣe ní ọmọ àwẹ̀ nù ìwẹ̀ tó jẹ́ wípé lóòrèkóòrè ló ń wẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Màmá èmi rò pé ìgbà tí mo ti wẹ̀ yẹn wọ́n máa ṣiṣẹ́ lọ títí ṣé wọn pé ìgbà tí òun ṣe àkọ́kọ́ nǹkan tá a ti ń wẹ̀ láti bí 20 ọdún sẹ́yìn so èmi rò pé wọ́n máa ṣiṣẹ́ lọ bẹ́ẹ̀ ni. ṣíṣiṣẹ́ kínni táwọn tó ti lò sẹ́yìn yún ó ti lọ́nu ó ti gbàgbé ni pé kàǹkàn ọmọ tuntun tí wọ́n bá bí lóòjọ́ tí wọ́n èèwẹ̀ òun là ń lò táwọn ọmọ yìí dídàgbà tí àwọn ọmọbìnrin yìí bá ń dàgbà gbogbo ọkùnrin tó bá gorí wọn á sì kí tiwọn ní wádọ̀ rẹ̀. màmá mo gbà pé mo ti jẹ̀bi ẹ wo ọ̀nà wílẹ̀ máa bá mi gbé gbà tí nǹkan á fi padà bọ̀ sípò yẹn ní kẹjẹ ká ṣe báyìí o ẹ jẹ́ ká gbà pé mo ti ṣe àṣìṣe àmọ́ báwo la tún ṣe máa mú ọ̀nà kan tó yẹ pé gbogbo tó fi tó dáadáa ìyẹn ní kẹjẹ ká ṣe báyìí. sífù ó ti wá tún gbéṣẹ́ fún mi báyìí gẹ́gẹ́ bọ́ ti mọ̀ mí ọmọ pé ìyá àbíyè ni. mo kọ́ àwọn èèyàn máa ń bímọ sọ́dọ̀ yìí. ní rẹpẹtẹ ṣùgbọ́n ẹ jẹ́ á máa wò títí di inú ọ̀sẹ̀ tí ń bọ̀ yìí mo mọ̀ pé nǹkan ṣẹnu rẹ̀. wọ́n á bímọ sọ́dọ̀ yìí. ní kọ̀pẹ́kọ̀pẹ́.
tí ó jẹ́ àṣegbé yóò padà tó síta wọ́n mú wá fún mi ní pé ṣé mo need driver so wọ́n wá mú wá fún mi pé kó máa wá wà mí. ẹ̀yin rúmọlẹ̀ ẹ ṣeun mo mọ̀ pé ìtàn mi jẹ́ má gbà o má gbà o ìkànnì ẹran rẹ nù bẹ́ẹ̀ ni bọ́ bá lè gba gbogbo ohun tó kójọ láyé gbogbo ẹ̀ ní òtúká o. mama ibi tẹ́ ẹ sọ dé ó ti yé mi jù bẹ́ẹ̀ lọ. arákùnrin àkókò tí ì lọ tó bá sì lè tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ Ọlọ́run sì lè dáríjì ọ́ nítorí wípé agogo ìpè tí ì dùn àlàáfíà ní fún ọ. kọ́lọ́run má jẹ́ ń tàpá sólóore mi ìdí ọ̀rọ̀ mi lóore o ẹ̀wù bí tó ti fẹsẹ̀ kọ́ ká ló bá mọ̀ o kò ní ṣe é ó ṣe ló ń dàpọ̀ àdọ́rùn mọ̀ ẹ̀yin ò lè sáré àwa ò lè sáré àwọn kan sáré àṣàpàjùdé ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbìn ojú wo ṣe fìmẹ́ni ti fẹ́ ni tó lè bá ní láyé jẹ́ gbọ́rọ̀ wáyé rẹ̀ o àṣírí o kùnkùn ní. ọmọ ẹ̀dá kìkì oró nínú kárí kọ̀ọ̀kan yìí tóbi ni kò bá ti máa tàyàn pa ni inú ayé jíjọ lọ. má ní lọ́kàn pé o fẹ́ gbẹ́mí lẹ́nìyàn ikú ń bẹ níbẹ̀ o.